Olúwa pẹ̀lú wòlíì rẹ̀, ó yẹ kó mọ̀ kí ló bá wáyé. Bàbá gbọ̀nyà mi nù ní Jésù rán sí ọ. Gbogbo ẹni tó wọnú ayé tó fẹ́ gbáyé ṣe rere, tó yẹ kó yẹ ìràwọ̀ bá wáyé wọn ó yẹ o. Ọ̀pọ̀ ológo ló ń tàràkà látàrí òye tí òye wọn ní sà. Ẹ kú oríire, Olúwa wa ti lànà àbáyọ fúnra rẹ̀. Pẹ̀lú wòlíì Ọlọ́run alààyè, bàbá gbẹ̀yà mi nù aka Àṣírí Ìràwọ̀. Ọlọ́run ti kó bàbá yìí fún àkúrẹ́rẹ́. Àṣírí tọrọ ọmọ ìràwọ̀. Àtọ́sù pẹ̀lú ọjọ́ ìbáwáyé ẹnì kọ̀ọ̀kan. Àṣírí Ìràwọ̀. Mystery of Star. Gbogbo ọmọ tá a bí láti 21 March gbogbo tó lọ fi dé 19 April ìràwọ̀ iná ni wọ́n tá à ń pè wọ́n ní Aries. Gbogbo ọmọ tá a bí láti 20 April títí lọ fi dé 20 May ìràwọ̀ erùpẹ̀ ni wọ́n tá à ń pè ní Taurus. Gbogbo ọmọ tá a bí láti 21 May títí lọ fi dé 20 June ìràwọ̀ afẹ́fẹ́ ni wọ́n tá à ń pè ní Gemini. Gbogbo ọmọ tá a bí láti 21 June títí lọ fi dé 22 July ìràwọ̀ omi ni wọ́n tá à ń pè ní Cancer. Bí ẹnìyẹn sà, ìtọ́wò làmọ́dé dùn ọbẹ̀. Kóòtù lọ́kọ̀tà ló yẹ kó fẹ́. Irú ìràwọ̀ wo ló lè fẹ́ra wọn? Ìdáhùn sáwọn ó yára máa fọ́lọ̀ ẹ̀. Lórí Facebook, Instagram, tàbí kó subscribe ní YouTube. Àṣírí Ìràwọ̀ Mystery of Stars ní kẹ́ sẹ́ẹ̀tì fún. Tàbí kẹ́ máa pẹ̀ 08054353629. Ẹ lè sẹ́ndì date of birth. Oṣù àtọ́jọ́ tẹ́ ẹ wáyé sórí WhatsApp nọ́mbà yẹn. Ọ̀fẹ́ ni wọ́n máa sẹ́ndì fídíò àṣírí ìràwọ̀ tí ẹ sí ọ. Èyí ni ìdáhùn fún gbogbo ẹ̀yin tí ẹ mẹ́sẹ̀jì wa wípé àṣírí ìràwọ̀ ẹ ò mọ ọjọ́ tí wọ́n bí yín. That is, you don't have a date of birth. Ọ̀pọ̀lọpọ̀ ní ẹlòmíràn ní nígbà tí òun wà kékeré ìyá òun ṣaláìsí, àwọn òbí òun ṣaláìsí, kò sí rẹ́kọ̀dì nípa ọjọ́ ìbí, òun ṣàkọmọ ọjọ́ kan tó ń lò. Ṣé o rí pé àṣírí pọ̀ nílé ayé yìí? Ẹlòmíràn ni mo ti mọ date of birth lágbájá, so therefore ìràwọ̀ abáramu. Ṣé o ti fojú kan rí date of birth ẹ̀ gangan? Bẹ́ẹ̀ ni, ṣe rí a ti wà ní ìkóríta tó jẹ́ pé fake date of birth ó pọ̀ ń gbòòrò báyìí, ó pọ̀ ń gbòòrò báyìí. Ẹ jẹ́ ká la ojú wálẹ̀ dáadáa, ká dẹ̀ la ọkàn wálẹ̀, ká dẹ̀ la àyà wálẹ̀. Bẹ́ẹ̀ ni, wo ò ní kó sí páńpẹ́ ayé o. But ìwádìí eléyìí mo fẹ́ sọ nípa gbogbo ẹ̀yin tí ẹ mọ date of birth yín tẹ̀sí fẹ́ mọ̀. Eléyìí ohun tá a ṣe ni pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn ní òun pé lágbájá báyìí òun ní kó bá òun ṣe báyìí tó sí yẹtì náà kò tí ì gbàgbọ́. Àṣírí rèé tẹ́ ẹ fi mọ̀. Bẹ́ẹ̀ ni, ọ̀nà 4 ni wọ́n máa gbà tẹ́sítì yín pẹ̀lú ìràwọ̀ kankan. That is, wọ́n tẹ́sítì pẹ̀lú ìràwọ̀ iná, wọ́n tẹ́sítì pẹ̀lú ìràwọ̀ afẹ́fẹ́, wọ́n tẹ́sítì pẹ̀lú ìràwọ̀ erùpẹ̀, wọ́n dẹ̀ tẹ́sítì pẹ̀lú ìràwọ̀ iná. Bẹ́ẹ̀ ni, bí wọ́n ṣe lè mọ original date of birth yín òun nìyẹn. So bẹ́ẹ̀ bá rẹ́ni tó gba ọ̀nà yẹn láti fi wá di date of birth yín is not a genuinely way. But ẹ bá wá genuinely way, ọ̀nà tẹ́ gbà mọ̀ náà rè. Ṣé sọ fídíò ọ̀nà àbáyọ tá ń jù sílẹ̀ yìí òun náà ni. Òun ni. Sọ pé èmi ò kúkú láṣìírí kankan tí mo mọ ẹ̀bù torí pé àwọn tí mò ń dá lóhùn ó pọ̀. Nígbà tí mo wá ní mò ń bu àṣírí, ẹni mélòó ni mo fẹ́ dá ní òótọ́. Adẹ̀rán mi sí gbogbo èèyàn ní àrán mi sí èèyàn kan nìkan. Nọ́mbà mi ò yípo padà 08054353629. Tọ́rọ̀ bá ta kókó lórí ìràwọ̀, ẹ pè mí àbí kẹ́ WhatsApp mi. Ẹ follow wa lórí Facebook, lórí YouTube, lórí Instagram, lórí TikTok. Àṣírí Ìràwọ̀ Mystery of Star. Ẹ bá wa share bí. Iyẹ̀pẹ̀ ojú ọ̀nà lẹ́yìn ó bù. Iyẹ̀pẹ̀ ojú ọ̀nà kì í ṣe iyẹ̀pẹ̀ lásán, iyẹ̀pẹ̀ ojú ọ̀nà. Bó tilẹ̀ wù bóyá kéré, bó tilẹ̀ wù kó tóbi tó, wà á kò bu díẹ̀ níbẹ̀. Bó o bá sì ti bu díẹ̀ níbẹ̀, ó bù sí inú aṣọ funfun. Bó o bù sí aṣọ funfun, ó tà á ní kókó. Ó wá fi àbẹ́là funfun ó fi tì í. Ó fi sábẹ́ ìrọ̀rí rẹ̀ sùn lálẹ́ títí di ọjọ́ kejì. Ó rí ọ̀nà àbáyọ. Ọjọ́ 3 ni wọ́n náà ó fi ṣe. Wò ó, bó o bá ti dóhun tí mo sọ fún ẹ yìí wò, wà á rí ọ̀nà àbáyọ sóhun tó ń là kọjá. Dandan ni, kò sí ẹni tá a sẹ́ndí fídíò yìí sí tí ò lálàá, tí ò
dẹ̀ rí ọ̀nà àbáyọ sóhun tó ń là kọjá, gbìyànjú ṣe é kíákíá, kì í ṣe ohun tó yẹ kó o fi falẹ̀. Wò ó, mò ń dúró de text message rẹ báyìí, mò ń dúró de voice note rẹ báyìí. Voice note mi èyí sì sọ ọ̀nà àbáyọ fún ọ. Kí onítọ̀hún kí ó mú iyọ̀ kí ó dì í sínú aṣọ funfun, kí ó wá dàníyàn sí pẹ̀lú kándù funfun, kí ó wá gbé sí abẹ́ pílò ní alẹ́. Bó bá sì ti gbé sábẹ́ pílò ní alẹ́, yóò lálàá ohun tó ṣokùnfà ohun tó ń là kọjá. Ọjọ́ 3 ló ṣe é. Àlá tó bá sì là, voice note mi màá sọ ohun tó ṣe lórí àlá tó láyẹn fún ọ, èyí sì sọ̀túnmọ́ rẹ̀ fún ọ. Ẹ gbálẹ̀ yàrá ibi tẹ́ ń gbé tẹ́ ń sùn sí. Bẹ́ẹ̀ bá sì ti gbà, ẹ kó ìdọ̀tí tó wà lójú ilẹ̀ tẹ́ gbá, ẹ kó dànù. Erùpẹ̀ tó wà ńbẹ̀, ẹ lọ wá aṣọ funfun kékeré kan, ẹ sì fi erùpẹ̀ náà sínú rẹ̀. Ẹ wá dàníyàn sí wípé èmi lágbájá ọmọ lágbájá, mo fẹ́ mọrú ibi tí ìṣòro tí mò ń là kọjá lórí nǹkan báyìí báyìí, ibi tí ó ti gbé wá, ibi tó gbé wá, ohun tó ṣokùnfà, mo fẹ́ mọ̀ ọ́n. Bó bá sì ti dàníyàn rẹ̀ sínú rẹ̀, lẹ́yìn náà wàá sì wá ṣe kí ni, wàá sì rọra so. Tó bá sì so, wàá wá fi sábẹ́ pílò rẹ pẹ̀lú àbẹ́là funfun. Bó bá sì ti fi pẹ̀lú àbẹ́là funfun, àlá tí o bá lá ni yóò ṣàtọ́nà ohun tó fa ogun wọnú ayé rẹ. Ọjọ́ 3 ló máa sì ti ṣe. Bí ilẹ̀ bá sì ti mọ́, ó mú àbẹ́là yẹn ó tàn. Bó bá sì ti tàn àlá tó o bá lá, voice note mi màá sì sọ ìtumọ̀ àlá náà, màá sọ fún ọ. Irú ẹni báyìí kó lọ wá omi òkun, kó lọ wá oyin gidi. Tó bá ti wá omi òkun àti oyin gidi, wàá mísì méjèèjì papọ̀, kí o wá dàníyàn sí inú omi yìí, kí o mu díẹ̀ nínú rẹ̀, kí o sì fi èyí tó kù fọ orí rẹ mọ́ ojú rẹ, wàá fi ṣan ojú rẹ wálẹ̀, kí o lọ sùn ní alẹ́. Wàá lálàá, wàá rí ọ̀nà ibi tí ogun gbà wọnú ayé rẹ̀. Tó bá sì ti lálàá náà, voice note mi, èmi ó sì sọ ọ̀nà tí ó gbà tó fi padà borí ogun náà fún ọ. Gbọ́ mi dáadáa, ohun tó gbọ́dọ̀ ṣe rèé. Bó o bá sì ti ṣe é, o ò gbọ́dọ̀ bọ́ta mọ́, o sì gbọ́dọ̀ bá ènìyàn kankan sọ̀rọ̀ mọ́, o sì sùn bẹ́ẹ̀. Ìràwọ̀ omi, bóyá o ò lè ṣe tàkọ́kọ́ tá a sọ nípa rẹ̀, ẹlẹ́ẹ̀kejì náà tún lè ṣe. Ó lọ ra àgbọn, ó dá ojú kan lu nínú àgbọn yẹn. Tó bá sì ti dájú kan lu nínú àgbọn yẹn, ó dàníyàn sí. Bó bá sì ti dàníyàn sí, ó wá bu omi yẹn, ó mu díẹ̀, ó wá fi díẹ̀ tó kù, ó fi bọ́ ojú rẹ. Bó bá sì ti fi bọ́ ojú rẹ, ó wá mú white candle, ó fi sábẹ́ ìrọ̀rí rẹ sùn ní alẹ́. Wàá lálàá, ọjọ́ 3 ló fi ṣe. Gbìyànjú, òun láti dàníyàn sí, kì í kàn ṣe pé kó o kàn ṣe é. Bó o bá sì ti ṣe, mò ń dúró de voice note rẹ, ohun tó rí nínú àlá rẹ. Gbogbo èèyàn náà kọ́ lálẹ́ lórí ọ̀fẹ́ láti dá lóhùn kíákíá. Gbogbo ènìyàn lá lórí ọ̀fẹ́ láti dá lóhùn, bọ̀ kíákíá. Gbogbo èèyàn kọ́ náà lá lórí ọ̀fẹ́ láti dá lóhùn kíákíá, nítorí pé àwọn messages yẹn bó ṣe ń wọlé à ń dá wọn lóhùn. Àwọn messages yẹn dẹ̀ pọ̀ gan, jọ ẹ má bínú. So ẹ jẹ́ ká sáré sọ nípa ìràwọ̀ Aries tá a mọ̀ sí ìràwọ̀ iná. Gbogbo ẹ̀yin ọmọ tá a bí láti 21 March títí tó lọ fi dé 19 April, ìràwọ̀ iná lẹ̀ ń lò. Gbogbo ọmọ tá a bí láti 20 April títí tó lọ fi dé 20 May, ìràwọ̀ erùpẹ̀ lẹ̀ ń lò, à ń pè wọ́n ní Taurus. Gbogbo ọmọ tá a bí láti 21 May títí tó lọ fi dé 20 June, ìràwọ̀ afẹ́fẹ́ lẹ̀ ń lò, à ń pè wọ́n ní Gemini. Gbogbo ọmọ tá a bí láti 21 June títí tó lọ fi dé 22 July, ìràwọ̀ omi lẹ̀ ń lò, à ń pè wọ́n ní Cancer. Gbogbo ọmọ tá a bí láti 23 July títí tó lọ fi dé 22 August, ìràwọ̀ iná lẹ̀ ń lò, à ń pè wọ́n ní Leo. Gbogbo ọmọ tá a bí láti 23 August títí tó lọ fi dé 22 September, ìràwọ̀ erùpẹ̀ òun lẹ̀ ń lò, à ń pè wọ́n ní Virgo. Gbogbo ọmọ tá a bí láti 23 September títí tó lọ fi dé 22 October, ìràwọ̀ afẹ́fẹ́ lẹ̀ ń lò, à ń pè wọ́n ní Libra. Gbogbo ọmọ tá a bí láti 23 October títí tó lọ fi dé 21 November, ìràwọ̀ omi lẹ̀ ń lò, à ń pè wọ́n ní Scorpion.
gbogbo ọmọ tá a bí láti 22 November títí tó lọ fi dé 21 December ìràwọ̀ iná lẹ̀ ń lò à ń pè wọ́n ní Sagittarius. Gbogbo ọmọ tá a bí láti 22 December títí tó lọ fi dé 19 January ìràwọ̀ erùpẹ̀ lẹ̀ ń lò à ń pè wọ́n ní Capricorn. Gbogbo ọmọ tá a bí láti 20 January títí tó lọ fi dé 18 February ìràwọ̀ afẹ́fẹ́ lẹ̀ ń lò à ń pè wọ́n ní Aquarius. Gbogbo ọmọ tá a bí láti 19 February títí tó lọ fi dé 20 March ìràwọ̀ omi lẹ̀ ń lò à ń pè wọ́n ní Pisces.